Kaftan TV la wa ń wò. Kaftan TV kárí ayé. Kaftan TV la wa ń wò ṣé ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Kaftan television ibẹ̀ lẹ ti máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ ń bí àwa la sọ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo èmi náà máa ń wò èmi náà kó jẹ o èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. Kaftan TV is the best. kápolówó ọjà kájé ó búgbájẹ́ o Kaftan TV la wa ń wò. Kaftan TV yìí kárí ayé. Kaftan TV la wa ń wò ṣé ti gbọ́. ẹ máa wo Kaftan TV. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ọkàn tí láǹfààní àti máa wo ètò ayétòrò níkànnì Kaftan television Yorùbá tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà òkè yín káàkiri lóde àgbàlá ayé tí ẹ ti ń láǹfààní àti máa wòran ètò yìí. àwọn àgbàbọ̀ wọ́n ní bó bá ti tó ọjọ́ méjì mẹ́ta tá a ti rí ẹni ẹ̀kọ́ àti ńlá nkiri ẹni mo sì ń kí yín káàbọ̀ sórí ètò náà. gbogbo ẹ̀yin èèyàn lù ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dé tí ẹ máa náwó lé lórí. nígbà tí a ti gbọ́ra wa kányìn lórí ètò yìí tàǹkábànà ètò yìí wọlé mo ń sọ́ngbà náà pé bí ọba òkè bá fẹ́ àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo ọkàn tí ń wòran ètò yìí lábẹ́ ọ̀run wípé àtúnjọ máa pàdé lónìí kì í kúkú sí mímọ̀ sí Olódùmarè ń lo mu wà lọ láyọ̀ tó mú wa padà bọ̀ láyọ̀ sórí ètò yìí ni mo ṣe ń kí yín ẹ kú ilé o gbogbo ẹ̀yin èèyàn gidi tí ẹ ń wòran ètò yìí. Ayétòrò lètò yìí o ètò sí náà ni Ayétòrò gbogbo àwọn èèyàn yín ẹni tí ó wà lọ́nà jíjìn tí wọn ò sí ń tòsí ẹ ké sí wọn kàn yí tẹlifíṣàn wọn sí ìkànnì Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà. ẹ má jẹ́ kí n bá ojú òpó lọlé olóró kí n má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pọ̀pọ̀lọ́ ẹ jẹ́ kí n máa bẹ̀rẹ̀ ètò ọ̀hún lórúkọ àwọn lọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí lórúkọ ọ̀gá wa Stephen Adéwálé lórúkọ olóòtú ètò yìí Fẹ́mi Adégúnlẹ̀ lórúkọ Fòbàrà déédéé ọlọ́wọ́ bọ́tìnì tí ń taari mi sórí atẹ́gùn yìí lórúkọ àwọn bàbá tó di lóró di gbàrúmú lóde lọ́hùn-ún ńlẹ̀mí Cephas Olúwafẹ́mi ọmọ Akínrodolú èmi tí gbogbo ayé ń pè ní bàbá JP ọba àlùkàn àkànní olóhùn iyọ̀ mo fi ń kí gbogbo ara alẹ́ àti rògbòrò wípé àjọṣepọ̀ ò ní bàjẹ́ èmi làkàn ní ìkọ́ orímọ́láfẹ́ olókun ọ̀la ọmọ gbadégẹṣin orí adéníran bàbá mi lẹ́fọ̀n alààyè gbogbo kàn sí ètò lónìí iyọ̀ sì dùn dáadáa lórí ètò yìí à ń polówó ọjà à ń ṣe ìkéde àṣìṣe ìpolongo kí lè gbégun wọ́ tẹ fẹ́ kí àwọn èèyàn lò mọ̀ kí ni ń bẹ ní ọ́fíìsì yín tẹ̀ ń ṣe tó lè ṣe ọmọ aráyé láǹfààní nọ́mbà tẹ̀ ń wò lójú ìwòran yín yìí nọ́mbà gan-an lẹ́ láǹfààní àti pè mí sí ká polówó ọjà yín ká fi iṣẹ́ tiwa gbé iṣẹ́ yín lárugẹ gbogbo ibi tí wọ́n ti ń wòran ètò yìí lóde àgbáyé ni iléeṣẹ́ àti okòwò yín yóò dé tí òkèlè yín yóò sì máa gẹ fìlà epo nígbà tí ajé tó bá ń bu ìgbà yín jẹ ẹ pè nọ́mbà wọn ṣùgbọ́n ẹ má pè báyìí o bẹ́ẹ̀ bá pè báyìí n ò tí ì lè láǹfààní àti gbé lẹ́yìn ètò yìí ni ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ bójórí ìtàkùn agbọ́rọ̀ káyé WhatsApp lẹ́tí fẹ́ bá mi sọ̀rọ̀ ní àǹfààní wà ẹ̀yẹn tẹ̀ sójú ẹ̀ mo sì fún yín lésì ojú èdè ti ẹnì kọ̀ọ̀kan wa. ọ̀dà ẹ mọ̀ pé àwọn abala lónípele ńpele níbẹ̀ lórí ètò yìí abala ìlera wa ńlá abala àkọ́kọ́ tí a máa kàn lò báyìí nígbà tí n bá lọ sókè lọ́hùn tí n bá padà dé a máa wọnú ètò ọ̀hún lóní kùnkùndùn mò ń bọ̀ ná. Kaftan television Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò
àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o, ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. mo kí yín ẹ káàbọ̀ padà lórí ètò Ayétòrò yìí gbogbo ẹ̀yin olùwòran wa. Abala àkọ́kọ́ lórí ètò yìí náà ni àtìkánlò yìí tá a ti ń gbàlejò àwọn òṣìṣẹ́ elétò ìlera ní gbogbo ìgbà lórí ètò yìí. Ẹ mọ̀ pé àwọn kókó tí ń ṣe ọmọ aráyé lóore ńlá ń pẹ́ kẹ́lò lábala ìlera wa yìí. Wọ́n ní ìlera lọ́rọ̀ àbí bẹ́ẹ̀ ni ìyá wa kan bẹ́ẹ̀ lé agbára lónìí òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ń tán mojúlẹ̀jà iṣẹ́ tá a bá ń sọ nípa ètò ìlera nítorí àwọn àgbà lọ wọ́n bọ̀ nígbà tí wọ́n padà dé wọ́n ní ẹni bá mojú ọ̀nà ńlá ń jẹ́ ó tọ̀ ọ́ èyí jẹ́ kí n máa kí ìyá wa káàbọ̀ sílé agbára yìí àwọn ni Mrs. Akínwúlé Deborah ìyá wa mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Ayétòrò lónìí o. Ẹ kú ilé sa o. Ẹ káàbọ̀. Ẹ kú iṣẹ́ sa o. Ẹ bá ń kí gbogbo àgbáyé tí ń wòran wa. Mo kí gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Kaftan lápapọ̀. Mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn ní gbogbo ibi tí ẹ ti ń tẹ́tí sí tí ẹ ti ń wòran tí ẹ sì ti ń gbádùn ètò yìí yóò dára fún lórúkọ Jésù. Àmín àṣẹ Ìdùmarè. Ẹ ṣé ìyá wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. A dúpẹ́ sà. Ó dà torí kókó ta fẹ́ pẹ̀kẹ́lù lónìí ni mo ṣe lè ké sí ìyá wa. Nígbà tẹ́ bá gbọ́ kókó òun ẹ mọ̀ pé kókó tó pàtàkì ni ìtọ́jú oyún àtàwọn aláboyún. Ẹ jẹ́ kí gbogbo àwọn màmá wa àti àwọn baálé ilé lẹ́ẹ̀dẹ̀ gbogbo ẹ jẹ́ kí wọ́n súnmọ́ bí tẹlifíṣàn wọn báyìí o. Ìyá wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i o. Ẹ kú ilé sa o. Ẹ ṣeun. A dúpẹ́ sà. Ìtọ́jú oyún àti àwọn aláboyún ni kókó àfojúsùn wa lórí ètò yìí lónìí. Tá bá ń sọ nípa oyún àti àwọn aláboyún nípa bá a ti lè tọ́jú wọn àlàyé mi ńlẹ̀ lè ṣe ní orí kókó ìyá. Ó dáa a dúpẹ́ sà. Ṣe rí kí n tó sọ̀rọ̀ lórí ìtọ́jú màá fẹ́ ṣàlàyé díẹ̀ bí oyún ṣe ń bẹ̀rẹ̀. Nítorí pé nígbà tí ọkùnrin tó ti gbéyàwó tí wọ́n bá jọ ní àjọṣepọ̀ àti àfìmọ̀ṣọ̀kan pé wọ́n fẹ́ lóyún wọ́n fẹ́ bímọ. Tí Ọlọ́run dẹ̀ ti fún wọn ní oore ọ̀fẹ́ àti àṣẹ pé kí wọ́n lóyún kí wọ́n bímọ. Ohun àkọ́kọ́ ni pé obìnrin yẹn yóò fẹ́ra kù kò ní máa rí nǹkan oṣù ẹ̀. Then àwọn nǹkan kan á máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé kó jí láàárọ̀ kó fẹ́ bì bẹ́ẹ̀ pé kí ọmú ẹ̀ kó máa wúwo then ìsàlẹ̀ inú kó máa fà á tó bá yá ikùn á máa tóbi. Àwọn nǹkan kan á dàbí pé nǹkan rìn bí ìkan sọ pé nǹkan rìn nínú á máa feel movement. So oyún ti dé nìyẹn. Tí oyún bá dẹ̀ ti dé Ọlọ́run ló máa ń ṣoyún ṣùgbọ́n ó fi ìtọ́jú rẹ̀ ó fi sí ọwọ́ àwa ènìyàn gẹ́gẹ́ bí ìyá nínú ilé àti bàbá. Ìtọ́jú oyún dẹ̀ ti. Ìyá mi mo fi owó àtọmọdé yín lẹ́nu ẹni Ọlọ́run ní í ṣe oyún bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n mo fi ìtọ́jú sọ́wọ́ àwa ènìyàn bíi bàbá àti ìyá Ọlọ́run ní í ṣe oyún èèyàn ò lè ṣe. Rárá sà àṣẹ Ọlọ́run ni. Ẹ tẹ̀wájú. A kò ní àkókò tí bá ní kí n sọ bí Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ sí í ṣe yóò jẹ́ nǹkan ìyàlẹ́nu púpọ̀ fún wa pé kò sí lọ́wọ́ ènìyàn rárá. Nígbà tí oyún bá ti dé bàbá àti ìyá ọkọ àti ìyàwó ń gbọ́dọ̀ mọ̀ pé wọ́n ti ní àlejò. Ọ̀rọ̀ wọn dàbí àgbẹ̀ tó ń retí òjò fún irúgbìn àkọ́gbìn nínú ọdún. Bẹ́ẹ̀ ni so ẹ rí i pé àgbẹ̀ ò kì í jìnnà síbi tó bá ti fẹ́ lọ ti fúrúgbìn. So bàbá àti ìyá wọ́n gbọ́dọ̀ jọ wà ní ìrẹ́pọ̀ àti ìfìmọ̀ṣọ̀kan láti tọ́jú oyún. Ìtọ́jú oyún dẹ̀ tún wà lọ́wọ́ àwọn elétò ìlera nígbà tí oyún bá ti bẹ̀rẹ̀ tá a ti rí i pé ìyàwó wa lóyún a gbọ́dọ̀ ṣètò kó lọ sí ilé ìwòsàn elétò ìlera. A ní ìpele ilé ìwòsàn 3 káàkiri orílẹ̀-èdè yìí. 3. Bẹ́ẹ̀ ni. Lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni sà. Ó dà. A ní ìpele àkọ́kọ́ tí a pè ní primary health care centers. A ní ìpele ìkejì tí a pè ní secondary àwọn ní bíi general. A ní ìpele ìkẹta àwọn la pè ní teaching hospitals. Kò dẹ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta tí ìjọba ò ti kó àwọn ohun èlò àtàwọn ìṣẹ́ tó lámìlaka láti tọ́jú oyún. Nítorí pé àwọn náà mọ pàtàkì pé ìtọ́jú oyún ọmọ tí ó jẹ́ olú ọmọ ó ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nínú.
láti inú tá a bá fẹ́ bí ọmọ tó péye. Nígbà tí aláboyún bá ti rí pé òun ti lóyún yẹn á lọ sí hospital á lọ forúkọ sílẹ̀. Tí aláboyún bá ti lóyún yóò lọ fi orúkọ sílẹ̀ nílé ìwòsàn. Bẹ́ẹ̀ ni sà. Á lọ forúkọ sílẹ̀. Kó tó di pé ó tiẹ̀ máa sọ ìjọba ká àwọn kan sáàárín ìlú sáàárín àwọn abúlé àwọn sàgọ́dà abúlé pé kí wọ́n máa káàkiri tán bá ti rẹ́ ẹni tó lóyún a pè wọ́n ní àwọn voluntary health workers àti àwọn TBAs. Àwọn ò ní nǹkan méjì láti ṣe ju pé kí wọ́n darí aláboyún lọ sí ilé ìwòsàn. Iṣẹ́ tí wọ́n nìyẹn, wọn gábẹ́rẹ́ wọn lo oògùn wọn ṣe nǹkan kan. Àwọn lá máa mọ́nítọ̀ aláboyún yẹn pé ó ń lọ sí torí àwọn èèyàn wa kì í tètè fẹ́ lọ forúkọ sílẹ̀. Ó dẹ̀ máa ń pa ìtọ́jú oyún ó máa ń pa lára. So tí wọ́n bá ti rí i pé àwọn àdàbẹ́ pé ìyàwó dáàdì torí àwọn tó wà láàárín ìlú láàárín àbà ni wọ́n máa ń fi sí ipò yẹn wọ́n á lè darí ẹni yẹn kó wá sí hospital. Àwọn èèyàn láàárín àbà bẹ́ẹ̀ ni àbí sàgọ́dà abúlé àbí community àwọn náà máa ń fi síbẹ̀ táwọn lè ti máa ń rí ọ̀rọ̀ gbọ́ pé ìyàwó lágbájá máa ń bí ẹnìkan máa ń ṣe kan á lọ bẹ̀ á darí wọn sí ilé ìwòsàn. Tán bá ti wá dé ilé ìwòsàn ìtọ́jú bẹ̀rẹ̀. Nílé ìwòsàn yẹn a ti pín ní ìpele eléyìí tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní primary health care centers ibi tán bá ti lọ wọ́n á forúkọ sílẹ̀ wọ́n á ṣe àyẹ̀wò wọ́n á béèrè ìtàn wọn báwo lóyún wọn ṣe rí ṣé wọ́n ti lóyún rí ìgbà tán kọ́ lóyún báwo ló ṣe rí báwo ni nǹkan tán rí báwo ni nǹkan tí ò wù wọ́n á béèrè lọ́wọ́ wọn wọ́n á ṣe àyẹ̀wò ìtọ̀ wọn wọ́n á ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn ṣé kò sí jẹjẹrẹ ṣé kò sí HIV/AIDS ṣé kò sí ìtọ̀ ṣúgà wọ́n á ṣe gbogbo àwọn àyẹ̀wò tó yẹ kán ṣe fún wọn wọ́n á dẹ̀ yẹ̀ wò látòrí sí dé èékánná ẹsẹ̀ wọn wọ́n á fún wọn ní oore ọ̀fẹ́ láti gba oògùn. Báyìí à ń pè ní focus antenatal care tó jẹ́ pé tó bá ti wá wọ́n á focus ó yàtọ̀ sí ìgbà tí wọ́n sọ pé wọ́n á wá wọ́n á lo wákàtí 4 wákàtí 5 rárá wọn ò pẹ́ mọ́ wọ́n á focus lórí ẹni yẹn kí ni àìní ẹ̀ kí ni wọ́n fẹ́ bá sọ kí ni counseling kí ni ohun gbogbo tó yẹ kán ṣe wọ́n á wo orí ọmú wọ́n á wo ikùn ṣé ikùn ń dàgbà wọ́n á gbọ́ mímí ọmọ ṣé ọmọ ń mí wọ́n á ṣe vital signs ìyá ṣé ó wà okay then wọ́n á wá sọ̀rọ̀ lórí diet. Ìtọ́jú pàtàkì tó tún kàn lẹ́yìn tí eléèrò ni pé ètò lórí oúnjẹ. Lẹ́yìn tí aboyún bá ti lọ sílé ìwòsàn tó ti lọ́ọ́ fowó kọ sílẹ̀ tó ti ṣe gbogbo àwọn ètò tẹ́ ti là kalẹ̀ wọ̀nyí ẹ wá kù lórí ọ̀rọ̀ oúnjẹ. Wọ́n á wá dájókòó wọ́n á wá ṣàlàyé fún torí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláboyún wa ló sì ní àwọn superstitions pé oúnjẹ ilé kò yẹ kán jẹ. Oúnjẹ èèwọ̀. So wọ́n á wá kán gbọ́ báyìí pé oúnjẹ tí wọ́n ń jẹ kì í ṣe fún àwọn nìkan wọ́n ń jẹ fún ọmọ wọn ọmọ tó wà nù wọn torí ọmọ tó wà nù yẹn ẹ̀jẹ̀ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ dáadáa. Ọmọ tó wà nù aboyún. Bẹ́ẹ̀ sà èròjà oúnjẹ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ dáadáa torí pé placenta site ẹ̀ níbi olubi yẹn gan ni oúnjẹ ń gbà láti ara ìyá dé ọ̀dọ̀ ọmọ yẹn ibẹ̀ ni atẹ́gùn oxygen tó ń gbà láti ọ̀dọ̀ ìyá dé so iṣẹ́ tí oúnjẹ ìyá máa ṣe báyìí kì wá ń ṣe fún ìyá nìkan oúnjẹ yẹn gbọ́dọ̀ múra ọmọ yẹn sílẹ̀ pé a fẹ́ bí olú ọmọ tó pé láti inú wá tó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà tí oúnjẹ yẹn ti ṣiṣẹ́ lára ẹ̀ then lọ́nà kejì a gbọ́dọ̀ ronú ọ̀la eegun ọmọ yẹn nínú oúnjẹ tí aláboyún ó máa jẹ lọ́nà kẹta aláboyún gbọ́dọ̀ jẹun pé gbogbo àwọn ẹran ara òun ó gbọ́dọ̀ péye fún láti rọbí bí ẹ̀jẹ̀ bá dà òun gbọ́dọ̀ ní ẹ̀jẹ̀ tó tó ọlọ́run má jẹ́ arógun ẹ̀jẹ̀ kì í ṣe bí aláboyún bá bímọ sí kó má pọ̀ ni. So wọ́n á wá ṣàlàyé àwọn oúnjẹ wọ́n lè ti pín ẹ̀ka oúnjẹ sí bí ọ̀nà 3 kó lè yé wọn kó má di pé wọ́n gbàgbé wọ́n á sọ pé àwọn oúnjẹ tó ń fúnyàn lẹ́jẹ̀ àwọn oúnjẹ ẹja ẹyin ẹran ẹ̀dọ̀ gbín edé wọ́n á ṣàlàyé fún wọn àwọn ẹja tó máa ń kọ́lé àwọn oúnjẹ tó máa ń kọ́lé bọ àìsàn mọ́lẹ̀ wọ́n á tún ṣàlàyé fún wọn bí àwọn oúnjẹ bí ẹ̀fọ́ oúnjẹ tí ń kọ́lé bọ àìsàn mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni tó máa ń jẹ́ kí immunity ara àjẹsára èèyàn ó dìde dáadáa tí ò ní sí pé bóyá wọ́n ń ṣàìsàn tàbí bóyá ó ní nǹkan tó ṣe ọmọ tó wà nù wọn àwọn sì ní àwọn ẹ̀fọ́ àti ewébẹ̀ wa gbogbo àti èso so aláboyún gbọ́dọ̀ máa jẹ̀fọ́ kó máa jèso kó máa jẹ ewébẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ dẹ́yìn ìpele oúnjẹ kẹta ni tó máa fún lókun àti agbára òun sì ni àwọn oúnjẹ òkèlè wa bíi iyán bíi ìrẹsì àwọn oúnjẹ bíi iṣu ó gbọ́dọ̀ máa jẹ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ jù so wọ́n á ṣàlàyé bó ṣe máa ṣe ẹja kó má dín ẹja kó jẹ òmóòyò bó ṣe máa ṣe ẹ̀fọ́ bó ṣe máa ṣe fọ àwọn èso bó ṣe máa jẹ wọ́n á ṣàlàyé ní ọ̀pọ̀ ìgbà gan wọ́n tún máa ń ṣe full demonstration fáwọn aláboyún àpèjúwe. bẹ́ẹ̀ ni sà wọ́n á tọ́jú wọn ṣe pé bẹ́ẹ̀ ṣe máa ṣe rèé o tẹ́ bá ti mú ilé ẹ̀ mú ilé ẹ̀ mú ilé ẹ̀ mú ilé ẹ̀jẹ̀ lé ní ọ̀la ẹ̀jẹ̀ lọ́la so ńgbà tán bá ti wá sí gbogbo ẹ̀ wọ́n á wá ní kán lọ ilé wọ́n á padà sílé wọ́n á fún wọn ní time
nígbà tí wọ́n bá ti ń ṣe ìtọ́jú oyún yẹn wọ́n gbọ́dọ̀ gba abẹ́rẹ́ abẹ́rẹ́ kan wà tí a pè ní abẹ́rẹ́ TT 5 ní abẹ́rẹ́ yẹn ṣùgbọ́n wọn lè gba 5 tán sínú oyún. abẹ́rẹ́ TT. bẹ́ẹ̀ ni sà nígbà tí tó wá pẹ́ wọ́n ti lọ sí hospital tí oyún wọn bá ti bóyá oyún oṣù 4 náà lọ sí hospital wọ́n á gba TT àkọ́kọ́. ní oyún oṣù 4. bẹ́ẹ̀ sà wọ́n á gba TT àkọ́kọ́ lẹ́yìn ọ̀sẹ̀ 4 yẹn wọ́n á fún wọn ní date wọ́n á tún lọ wọ́n á lọ gba TT èkejì lẹ́yìn èkejì yẹn wọ́n á wá fún wọn ní date oṣù 6 ó ṣeéṣe kan ti bímọ tán ṣùgbọ́n wọ́n á gbà á. bọ́n tilẹ̀ ti bímọ tán wọ́n gba abẹ́rẹ́ TT wọ́n fún wọn déètì yẹn nígbà tí wọ́n bá ń gba abẹ́rẹ́ àjẹsára fọ́mọ wọn wọ́n á gba abẹ́rẹ́ tiwọn ẹlẹ́ẹ̀kẹta. ìyá ọmọ nu wọn. bẹ́ẹ̀ ni nígbà tó bá gba ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn oṣù 6 yẹn á dúró lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún kan á gba ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn ọdún kan á tún dúró ọdún kan á gba ẹlẹ́ẹ̀karùn-ún. ó jẹ́ 5. bẹ́ẹ̀ ni eléyìí báyìí kí àìsàn ipá kó má mú àtọmọ inú ẹ̀ ó ti gba oore ọ̀fẹ́ ọdún 10. then ìtọ́jú bí ó bá tilẹ̀ tún lóyún míì. bẹ́ẹ̀ sà a máa continue lọ bó ṣe ń lóyún yẹn títí a fi gbà tá a fi pé 10. then lẹ́yìn yẹn fún ìtọ́jú tó tún yanrantí ni pé àwọn wòye pé àìsàn ibà burú ó máa ń ba ojúlówó ọmọ jẹ́ nínú. ibà. bẹ́ẹ̀ ni ó máa ń jẹ́ kó ọmọ gan kú sínú. ibà. bẹ́ẹ̀ ni sà so wọ́n tún gbé oògùn sílẹ̀ fún wọn pé wọ́n gbọ́dọ̀ wá máa lò yẹn wọ́n bá ti ń bọ̀ wọ́n á mú pure water wọn dání ọ̀fẹ́ ní oògùn yẹn ọ̀fẹ́ lábẹ́rẹ́ àjẹsára náà wọ́n á fún wọn ní oògùn yẹn wọ́n á lò ọjọ́ tán bá ti wá sí clinic tán ti di pé oyún lélẹ̀ tán ti ṣe gbogbo screening wọ́n á fún ní IPT náà pé IPT1 wọ́n ti lè lò tó 6 báyìí tó bá ti ń wá every 4 weeks wọ́n á máa lò fún so kò ní sí pé bóyá ọmọ yẹn ní wàhálà malaria nínú rárá torí pé malaria yẹn níbi tí oúnjẹ nínú ibi tí olubi ọmọ wà tí oúnjẹ ti ń wá sọ́dọ̀ ọmọ yẹn gan ibẹ̀ ni parasite malaria máa ń jókòó sí so kò ní jẹ́ kí ọmọ yẹn rí àǹfààní oúnjẹ tó dáa ọmọ mi gan wọ́n á máa bí kò ní tóbi torí pé malaria yẹn so gbogbo àwọn ìtọ́jú yìí ni ìjọba ti là kalẹ̀ then lẹ́yìn yẹn ìjọba náà tún fún wọn lóògùn tán pè ní hematinics ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí wọ́n ń jẹ bóyá wọ́n sè é jù bóyá wọ́n fọ̀ ọ́ jù bóyá wọ́n á tún fún wọn láwọn tablet tó lè fún wọn ní ẹ̀jẹ̀ tán bí abẹ́rẹ́ ṣe wá sí lára ìtọ́jú ni pé wọ́n á máa ṣàlàyé fún wọn bí ọjọ́ ìkúnlẹ̀ ṣe máa rí bóyá kán ṣe múra sílẹ̀ dọ́mọ tó ń bọ̀ bóyá kán ṣe bẹ̀rẹ̀ sí ń tọ́jú ọmú wọn bóyá kán ṣe bẹ̀rẹ̀ sí ń wo oore ọ̀fẹ́ tí wọ́n lè rí láti máa ra àwọn èrò ọmọ wọn díẹ̀ nígbà tó máa bá wá sáyé so gbogbo àwọn ìtọ́jú wọ̀nyí ni ìjọba ti là kalẹ̀ kó káká lè ní àwọn torí pé nǹkan ibi tí ikú pọ̀ jù sí òun ni aláboyún àti àwọn ọmọ kéékèèké so ìjọba ti wá múra sílẹ̀ pé òun tiẹ̀ máa gbógun ti ikú àwọn ọmọ kéékèèké abẹ́ ni so ìtọ́jú tí wọ́n wà ní pé kó sùn kó sinmi láàrin iṣẹ́. ìyá aboyún. bẹ́ẹ̀ ni sà tó bá dẹ̀ ní nǹkan tó ń ṣe kó máa bọ̀ lọ hospital aláboyún ò kì í rí omi ara tó ṣe ọ̀bá ìtì pé aláboyún ò kì í rẹ́jẹ̀ bóṣù ẹ pé bí ò pé kò gbọ́dọ̀ dúró pé ó dìgbà tọkàn bá dé wọ́n á sọ pé kó máa bọ̀ ní clinic orí ń fọ́ mi mo lo paracetamol kò lọ aláboyún ó gbọ́dọ̀ padà sí clinic aláboyún ẹsẹ̀ ẹ̀ wú ó jókòó gbé sórí àpótí ó fẹ́ sùn lálẹ́ kó sórí pílò kò lọ ọlẹ̀ ó gbọ́dọ̀ lọ sí hospital torí pé ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló máa ń bá oyún ló máa ń bá rìn tó lè dẹ́mi ìyá àti ẹ̀mí ọmọ légbodò so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ti yí àwọn elétò ìlera tán ti ẹ̀ sọ fún wọn pé àwọn nǹkan wọn tẹ́ bá ti rí ẹ máa bọ̀ tán bá dẹ̀ ti wá wọn á dẹ̀ tọ́jú wọn orí ọ̀fẹ́ ọlọ́run á dẹ̀ ti fún wọn. ojú ò ní tí yín o gbogbo ẹ̀yin èèyàn ìlú ẹ rí gbáǹkọ́gbé ọ̀rọ̀ tí àwa ta ti ṣe lálàyé bí a ti ń tọ́jú oyún àti aláboyún ẹ̀yin tí ẹ ń pè yìí n ò lè láǹfààní àti gbé ìpè yín ẹ má ìpè báyìí ṣáàrí àtẹ̀jíṣẹ́ yín nìkan ẹni mo nílò báyìí ẹ wo àwọn àlàyé tí màmá wa tán ti ṣe kalẹ̀ ránran yìí bóyá ní ìbéèrè kan àbí òmí ẹ láǹfààní láti fi àtẹ̀jíṣẹ́ yín láti fi ṣọwọ́ ẹ má wàá gbàgbé o orúkọ ẹ̀yin tí ẹ fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ẹ rántí àti forúkọ yín sí i èkejì ìlú wo lẹ wà tí ẹ ti fi àtẹ̀jíṣẹ́ ìṣọwọ́ ẹ jẹ́ kí a mọ ìlú torí àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n kà jáde lónìí àwọn tó lórúkọ tó sì nílùú nìkan ni wọ́n kà jáde ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ wọlé sọ́dọ̀ mi ń bí ṣùgbọ́n tó jẹ́ pé n ò láǹfààní àti kà wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò lórúkọ ẹ̀yin náà tẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ńlé tó jẹ́ pé
ẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí ẹ máa rántí fi orúkọ yín sí i àti ìlú tí ẹ ti ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ wọ́n ní àní péré ajá ká má péré ìkòkò èyí tí a fi sè é àwọn àtẹ̀jíṣẹ́ tá a kà lónìí èyí tí ó lórúkọ tó sì ní ìlú nìkan ṣoṣo là á kà àtẹ̀jíṣẹ́ yín bó ti ń wọlé ọkàn mi balẹ̀ báyìí ẹ má pè o kẹ́ ẹ tó láǹfààní àti pè ó dìgbà tí n bá parí ètò yìí tán tí n bá ti wá parí tán bóyá ìpolówó ọjà ilẹ̀ fẹ́ ṣe ẹ pè mí bóyá ìkéde àbí ìpolongo lẹ fẹ́ ṣe ẹ pè mí bóyá ó ní nǹkan kan tẹ fẹ́ béèrè lórí ètò yìí àbí àmọ̀ràn kan tẹ fẹ́ fún mi ẹ pè mí torí wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ilẹ̀ ẹ̀fẹ̀ nìkan sì kọ́ gbogbo mi tó bá tòrò lábẹ́ ọ̀run ni ọgbọ́n ẹnìkan ò jọ ìmọ̀ ẹnìkan kò jọ tààrà ẹ lè pè mí bóyá ẹ fẹ́ ká bá yín darí ayẹyẹ yín ni master of ceremony níbikíbi lóde àgbáyé ẹ lè pè mí ṣùgbọ́n ẹ jẹ́ kó dẹ́yìn ètò àjọṣepọ̀ òní bàjẹ́ ìyàwó ẹ kò láti nǹkan ẹ ń ṣe ọ̀rọ̀ ìlàlàyé bí ẹ ti ń ṣàlàyé ń lọ àwọn ìbéèrè kan ń jẹyọ lọ́kàn ti tèmi èmi a máa gbọ́ tí àwọn òṣìṣẹ́ elétò ìlera nílé ìwòsàn tá máa ń kọrin ìdárayá fún àwọn aláboyún wọ́n ní ẹ máa jẹ wá ẹ máa jẹ fọ́ kẹ́sì máa jẹ yín ìyá àbíyè ẹ máa jẹ dọ́ mo wá wò pé kí nìdí tán fi ń kọ orin fún àwọn aláboyún nílé ìwòsàn. ó ní pé kán lè rántí ìgbà tán bá délé torí wọ́n tún máa ń sọ fáwọn ọmọ gan school sódà tọ́mọ bá délé á tún sọ fún ìyá ẹ̀ because àwọn nǹkan tí ó yẹ kán máa jẹ nínú oyún nìwọ̀n yẹn tó dẹ̀ jẹ́ pé ẹlòmíì kan kò tiẹ̀ ní ná ní ẹ̀ ẹ wo gbogbo nǹkan tó wà ní ìgboro bá táwọn èèyàn ń jẹ oúnjẹ aláboyún gbọ́dọ̀ special ó gbọ́dọ̀ jẹ̀dọ̀ ó gbọ́dọ̀ jẹ̀wà ó gbọ́dọ̀ jẹ ẹ̀wà gan is the only source of protein ta ní ta lè sọ pé ọwọ́ ká àwọn tó kù wọ́n so ó gbọ́dọ̀ jẹja ó gbọ́dọ̀ jẹrú ó gbọ́dọ̀ jẹ pa irú ọkọ bẹ̀ bẹ́ẹ̀ ni sà ó tún máa ń ṣe aláboyún láǹfààní irú èèyàn lè fọwọ́ rọ irú sẹ́yìn. ṣùgbọ́n àwọn kan sọ pé irú pé a máa rùn àwọn ò láìkì òórùn rẹ̀. ara nǹkan tá a máa ń sọ fún wọn náà ní tán bá wá sí clinic yìí tán bá health educate wọn ṣe rí àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé èèyàn á fúnra ẹ̀ mọ̀ọ́mọ̀ jẹ oúnjẹ nígbà tán bá sọ àwọn èròjà tó wà nínú ẹ̀ fún á jẹ. ó ṣe pàtàkì kí aláboyún máa jẹ irú. kò tiẹ̀ sí oúnjẹ aláboyún tó yẹ kán máa fi irú sí. bẹ́ẹ̀ ni kán jẹ ẹ̀pà kán jẹ ẹyin kán jẹ ẹ̀wà. ẹ ṣe ìyàwó ojú òní tèyí àti èso. bẹ́ẹ̀ ni onírúurú èso. ẹ jẹ́ kí n béèrè báyìí. Yes sir. oyún ó ti tó oṣù mélòó kí aláboyún tó lọ fi orúkọ sílẹ̀ lọ́sibítù. ẹ ṣe sà gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ètò ìjọba òun ni pé nígbà táláboyún bá ti rí i pé òun rí nǹkan oṣù òun á lọ sọ hospital á lọ forúkọ sílẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n rí i pé wọn kì í wá òun náà fi yan àwọn TBA àti voluntary health ẹlòmíràn ìgbà tó yàn bá kó oṣù mẹ́jọ tó kó oṣù kan tí ó bímọ ọ̀hún. gbogbo àwọn èròjà tí ìjọba ṣe sílẹ̀ tó jẹ́ ọ̀fẹ́ yìí kò sílẹ̀ tó máa gbà ń bẹ̀. kò dẹ̀ ní irú oyún yẹn ò dẹ̀ ní wá sí hospital láti bímọ tí ò ní gbogbo àtúbá wà elétò ìlera ló máa bẹ̀rẹ̀ sí sá kíjokíjo káàkiri torí kò sí ìtọ́jú. kò sí ìtọ́jú láti lẹ̀. nígbà tí ìtọ́jú bá ń lọ tó ń lọ wọ́n lè wá kán pọ̀ nígbà tán bá forúkọ sílẹ̀ ibi tí ìtọ́jú bá ti lọ náà ti rò pé eléyìí èrò hospital general lélẹ̀ jẹ́ kí lè máa lọ sí mother and child jẹ́ kí lè máa lọ sí teaching hospital ibẹ̀ náà ti máa bẹ̀rẹ̀ sí wo pé ara ìtọ́jú náà ni wọ́n yẹn referral is part of treatment wọ́n á ti wò pé ẹni ní facility lè fi bí ọmọ ẹ̀ ń bí ẹ jẹ́ kí ọmọ ẹ̀ lọ sí mother and child so mother and child àtẹ́wọ́gbà àwọn náà tún bẹ̀rẹ̀ iṣẹ́ but ẹni tí ò tètè dé tó jẹ́ pé bóyá ibi tó lọ bímọ sí wọ́n ti ń gbé bọ̀ tán tún gbé láti hospital kan sọ pé tó máa gbé lọ mother and child oore ọ̀fẹ́ Ọlọ́run ló kù fún tí ó bá yẹ pé ó máa jẹ ayé ó kú oore ọ̀fẹ́ Ọlọ́run. ó kú oore ọ̀fẹ́ Ọlọ́run ìyàwó ẹjẹ ń béèrè báyìí nínú kéèyàn ó lọ fi orúkọ sílẹ̀ sọ́dọ̀ àgbẹ̀bí sí ọ̀dọ̀ wọn ìyá àgbẹ̀bí àbí kéèyàn máa lọ sílé ìwòsàn tó jẹ́ tìjọba èwo ló pàtàkì jù nínú méjèèjì. ẹ ṣe sàn kéèyàn lọ forúkọ sílẹ̀ sí ilé ìwòsàn ìjọba òun ló ṣe pàtàkì èmi tí mo wá síbí báyìí tí mi ò sí lábẹ́ dókítà tí mi ì ṣí kílíníìkì tí n bá sọ pé mo ń tọ́jú èèyàn nílé mo ti di quack bàbá ńlá olórí apànìyàn bẹ́ẹ̀ ni tó bá dédé ṣẹlẹ̀ tọ́wọ́ mi ò ka ta ni mo fẹ́ pè tó bá dẹ̀ ti pẹ́ jù ó ti pẹ́ jù ó pẹ́ jù náà kò lórúkọ méjì so the best thing kéèyàn kókó fẹ́ kan lọ sí ṣe rí àwọn ìyá àgbẹ̀bí yẹn
Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín àmín àṣẹ Èdùmàrè. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ làwọn òbí ti gbé lọ́wọ́ báyìí tán rò pé olú ọmọ ṣùgbọ́n nígbà tó bá di pé ó ń dàgbà tó yẹ kó máa ní làákàyè. àwọn náà ń tiraka ṣùgbọ́n wọn ò lè dàbí ẹni tó lọ sí hospital tó kọ́ nípa anatomy àwọn ẹ̀yà àwọn organs pé tẹ bá ti ń rí nǹkan bí eléyìí o nǹkan bí eléyìí ló fẹ́ ṣẹlẹ̀ o tẹ bá ti ṣe bí eléyìí o á padà sírú eléyìí tó bá ti dirú eléyìí ó yá ẹgbẹ́ tẹ̀síwájú àwọn ò níwọ̀n yẹn bọ̀ wọ́n gbàgbọ́ lórí pé kán ṣáà máa gbàdúrà. kán máa gbàdúrà kán máa ya omi sí mímọ́. omi sí mímọ́ títí nǹkan á fi ẹlòmíà máa sọ pé lórúkọ Jésù ẹ̀jẹ̀ dá obìnrin tí ẹ̀jẹ̀ ń dà lára ẹ̀ lórúkọ Jésù ẹ̀jẹ̀ dá títí ẹnìyàn á fi dákẹ́ mọ́ lọ́wọ́ tó báyìí wá dákẹ́ ní ọ̀pọ̀ ìgbà nǹkan tá a máa ń gbọ́ kì í ṣe kan tó múnú wá dùn wọ́n á lé mèrè lóbìnrin yẹn. wọ́n lé mèrè ní. mèrè tó lóyún fóṣù mẹ́sàn-án tí ò gbóyún yẹn kó rá tí ò kú. tó wá di pé ó bí wọn yẹn kó gbọ́ ọmọ dání tá a sọ pé mèrè. mo rántí ìgbà kan bàbá wa nú Olúwa kan òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ní LAUTECH Ògbómọ̀ṣọ́ wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni wọ́n ní ọmọ aboyún kan fẹ́ bímọ pé àwọn pásítọ̀ wa kóra jọ látòru àná wọ́n wá gbàdúrà títí tílẹ̀ fi mọ́ gbèrè pé ọmọ ò mọ̀ jáde o pé nọ́ọ̀sì kan ọmọ kékeré obìnrin tó wá dé láàárọ̀ ọjọ́ kejì tó wá gba díùtì ló bá wọn bẹ̀ pé dádì bẹ́ẹ̀ kọ́ n tẹ́ ń ṣe kọ́ ló yẹ kẹ́ ẹ ṣe pé ló bá àtẹ́ǹdì sáboyún pé bẹ́ẹ̀ ti ṣeré láàrin ìṣẹ́jú bíi mélòó kan ló wọ́n bá jáde pọ́rọ́ pé àwọn pásọ̀ bá kọjú síra wọn bá bú ẹ̀rín pé àṣẹ àmọ́ṣẹ́ bàbá wọn wá sọ fún wa yìí pé ó ní kì í ṣe pàdúrà ò gbà ó ní ṣùgbọ́n ọ̀tọ̀ láyé àdúrà ọ̀tọ̀ láyé àwọn akọ́ṣẹ́mọṣẹ́. nǹkan tá a máa ń sọ fún ọ ni pé tẹ bá ti ní ẹni tó wà ní labour jẹ́ kó máa lọ sí hospital ẹ̀yìn ẹ̀ wábì kan ẹjọ́ kan ẹ máa gbàdúrà kò síbi tọ́lọ́run ti lè gbọ́ àdúrà wa so àwa jẹ́ kó rọrùn when you add medical plus spiritual you see the hand of God. ẹ ṣe ìyàwó ojú òní tì yín ẹ̀yin èèyàn mo gbàgbọ́ pé ẹ rí nǹkan àbí méjì dìmú nínú àwọn kókó àwọn àlàyé tí ìyá wa tí wọ́n ti ń ṣe fún wa láti nǹkan yìí ó dáa màmá ẹ jẹ́ kí n béèrè báyìí wọ́n ní àwọn aláboyún kan wípé tí ẹsẹ̀ wọn tó bá ti wú tán bá tètè wá nǹkan ṣe sí ẹsẹ̀ ńkọ́ fà padà kó léwu. bẹ́ẹ̀ni àlàyé mi lẹ lè ṣe lápá mi. bẹ́ẹ̀ni mo sọ lẹ́ẹ̀kan pé àwọn kan àmì tí aláboyún ò gbọ́dọ̀ rí tí ẹsẹ̀ aláboyún bá ti ń wú kó lọ sí ibi tó rẹ́gísítà sí ibi tó forúkọ sílẹ̀ sí tó bá débẹ̀ wọ́n á ṣe ìtọ̀ ẹ̀ ó ní nǹkan tó ń yẹ̀wò tó bá ti rí ní ìtọ̀ ẹ̀ then wọ́n á tún ṣe ìfúnpá ẹ̀ tí ìfúnpá ẹ̀ bá ga mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe rí ó pe àkíyèsí emergency. tí ìfúnpá aláboyún bá ga. bẹ́ẹ̀ ni tẹ́sẹ̀ wú tán dẹ̀ tún wá rí protein nínú urine ẹ̀ àmì tí ò fi gbogbo agbára dá ni tá a bá tètè dá sí ayọ̀ ní òkè yẹn nígbà táwọn elétò rẹ̀ bá dá sí wọ́n á wò ó oògùn tó yẹ kán fún ìfúnpá kó lọlẹ̀ ẹsẹ̀ yẹn náà àti nǹkan tó ń mú protein yẹn wọ́n á mójútó ní ọ̀pọ̀ ìgbà wọn a máa bímọ fúnra wọn ṣùgbọ́n tó bá jókòó tó lọ sọ́dọ̀ àwọn TBA tàbí àwọn tó ń ṣe ní abẹ́ ilé tí wọn ò bá tètè dá lóhùn ó ṣeéṣe wọ́n máa ń pè ní kì í ṣe convulsion náà bọ̀ convulsion mo lè pè tó lè yé wa a bọ́ sí gìrì. yóò máa ṣe gìrì aláboyún yóò máa ṣe gìrì. bẹ́ẹ̀ ni a bọ́ sí gìrì kò dẹ̀ ní máa ra kò ní máa ra àìwá aláboyún tó ń ṣe gìrì báà lọ́mọ inú ẹ̀ ṣe máa rí. so ní ọ̀pọ̀ ìgbà ńgbà tán bá gbérú wọn dé hospital tó bá yẹ pé oyún tó ti dàgbà wọ́n lè tètè rescue ẹ̀ tí condition aláboyún yẹn bá dáa. tó bá dáa. wọ́n ṣe operation wọ́n lè tètè release ọmọ yẹn inú ẹ̀ wọ́n á ṣe oyún yẹn fún in the next another 2 weeks ó lè má mara ó lè mara tọ́kẹ́nu ẹ̀wọ́ sẹ́gbẹ̀ẹ́ a tún ló yọ ọjọ́ tá a lò lọ ó yẹ kó dẹ̀ ti dúró sí hospital kó ti wá gbà tọ́jú bóyá ọjọ́ mẹ́ta náà dá dúró kó padà sílẹ̀ kó dẹ̀ padà wá bímọ kó padà sílẹ̀ lẹ́yìn ọjọ́ kejì. so kì í ṣe àmì tó dáa lára olóyún kí ẹsẹ̀ olóyún ọmọ ẹlòmíà lóun lóyún ọmọ ọba lẹ́sẹ̀ ń ṣe wú rárá kì í ṣe oyún ọmọ ọba tó bá tiẹ̀ jóyún ọmọ ọba àbí oyún ìbejì lọ sí hospital kò jẹ́ kán ṣàlàyé fún ilé ìwòsàn ni wọ́n ti ṣàlàyé. bẹ́ẹ̀ ni ó dà ẹ jẹ́ n béèrè báyìí àwọn èèyàn wí pé torí àwọn owó tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn aláboyún ilé ìwòsàn ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa sá nílé ìwòsàn pé owó ń pọ̀ ti gara jù. òótọ́ ni èmi náà gbọ́ ṣùgbọ́n mo fẹ́ fi dá wa lójú pé kò sí nǹkan tí ò wọ́n báyìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí. bẹ́ẹ̀ ni sà
bó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ yẹn àwọn kan ṣì wà tí wọ́n sì fílẹ̀ lọ́fẹ̀ẹ́ fún wọn fáwọn aláboyún ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣírò owó tá a ná tó tààrà àti owó tá a ná arábìnrin kan wà lóńdó báyìí mi lè dárúkọ ẹ̀ láti bí ọdún 8 tó ti bímọ báyìí kò lè tẹ ìta. kí ló dé. nǹkan tá à ń sọ yìí náà ni kò lè tẹ ìta owó tán dẹ̀ fílẹ̀ fún ní mother and child is over 1 million. kábíyèsí. bẹ́ẹ̀ ni sà kò ṣe dárúkọ ní gbangba ni kò dẹ̀ nọ́mọ̀ mọ́ bó ṣe pretty tó níwà láyé ẹ̀. so téèyàn bá náwó tààrà mi ò lè sọ pé rárá tàbí kò rí bẹ́ẹ̀ but téèyàn bá náwó tààrà tó bá rí owó yẹn tó ráyọ ẹ̀. tó ráyọ owó tó náwó lé lórí. ṣùgbọ́n ẹni tó náwó tán lè write off 1 million ẹ ti mọ iye tó ti ná ṣùgbọ́n síbẹ̀ náà tá a láyọ̀ lórí ìyá ọmọ yẹn àtọmọ náà. Olódùmarè. so nǹkan tá à ń sọ gan-an nìyẹn. ẹ ṣojú òní tìyín ẹ jẹ́ kí n tún béèrè ìbéèrè yìí o wọ́n ní bí aláboyún bá lóyún pé ó nílò kó máa ṣiṣẹ́ agbára kó máa lagi kó máa gúnyán kó máa rìn kiri torí kí ọjọ́ àti bímọ rẹ̀ kó lè rọrùn àlàyé mi lẹ́lẹ́sẹ̀ ní àbẹ̀wọ̀n. kò àwọn èèyàn máa ń rò bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ rárá ó táláboyún nílò nígbà tó bá ti lóyún ni pé kó ṣe iṣẹ́ ní ìwọ̀ntúnwọ̀nsì. níwọ̀ntúnwọ̀nsì ẹrù gan tí ò bá lè dá gbé nílẹ̀ kó má gbé kó máa sinmi ṣe bí oṣù 9 ni lẹ́yìn oṣù 9 nígbà tá a bá rí ìyá ta rọ́mọ ta rí ìyá á padà sẹ́nu iṣẹ́ takuntakun tó lè máa ṣe. bó tó ń sọ wípé ó dìgbà tí ó bá gúnyán kó lagi kó ṣiṣẹ́ agbára. kò rí bẹ́ẹ̀ ṣe rí nígbà tí ọmọ bá ti wà ní tó bọ́yún bá ti dúró sóṣù 3 á wà nínú eegun ìdí. eegun ìdí. bẹ́ẹ̀ ni ní pelvic bone báyìí ibẹ̀ gan ni ilé ọmọ wà báyìí mo ṣe jókòó tí mi ṣe lóyún yìí gbogbo ilé ọmọ mi ibẹ̀ ló wà nígbà tó bá ti ń dipò tí ń pé oṣù 4 á wá sínú ikùn tó bá ti wá sí ikùn yẹn tó bá ti ń pé bí oṣù 7 oṣù 8 ọmọ yẹn á tún padà sínú eegun. bẹ́ẹ̀ sà kì í ṣe iṣẹ́ ṣíṣe rárá so ọmọ tó fẹ́ forí wá á padà orí yẹn á sọ̀kalẹ̀ ọmọ tó fẹ́ fẹsẹ̀ wá ẹsẹ̀ yẹn á sọ̀kalẹ̀. so tó bá ti wá sọ̀kalẹ̀ ṣe rí orí tó sọ̀kalẹ̀ tóṣù bá ti wá pé tí àwọn hormones tó gbé oyún dúró tán sọ fún wa pé iṣẹ́ wa ti parí o ẹja máa lọlẹ̀ ẹja máa lọlẹ̀ ẹja máa lọlẹ̀ ọmọ á bẹ̀rẹ̀ sí í mu orí ọmọ yẹn òun náà á máa súnmọ́ sàlẹ̀ á máa forí wá ọ̀nà ibi tí ó gbà jáde á máa da létí service yẹn á máa ní contraction kì í ṣe iṣẹ́ tó ṣe àìmọye tó ṣiṣẹ́ tó jẹ́ pé ó ṣe ó rìn eventually ó lè yọrí síṣẹ́ abẹ nítorí pé wàhálà ti dé ẹ̀jẹ̀ ẹ̀gàn ti gbóná òfúnra ẹ̀gàn ó ti ní wàhálà sára síbẹ̀ so kì í ṣe iṣẹ́ àṣekára ẹ jẹ́ kán ṣiṣẹ́ ní ìwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kán láláboyún gbọ́dọ̀ ṣiṣẹ́ àkókò ayọ̀ wọn gan nìyẹn tọ́lọ́run tẹ̀ mú ìdùnnú fún wọn. ẹ ṣe ìyá wa kí làmọ̀ràn yín sí ọ̀rọ̀ wọn ọkùnrin tán sọ wípé tí aya wọn bá ti lóyún tán wọn ó sá lọ ó dìgbà tí obìnrin bá bímọ tán kó tó padà wà líkẹ́ tó rí nílé pé tíyàwó wọn bá ti lóyún gbà wọn ó sá lọ ni. méjì ni sà. àbí àwọn ọkùnrin tó jẹ́ pé wọn èsì ńlẹ́gbà tí aya wọn bá lóyún wọ́n sọ pé àwọn aláboyún sẹ̀rẹ̀ wọ́n ló nílò ìtọ́jú ọkọ rẹ̀ nígbà tó bá wà ní oyún. ṣẹ́rìsà kò dára dáadáa tó bẹ́ẹ̀ torí àjọ ń pinlẹ̀ afẹ́ bímọ ni. bẹ́ẹ̀ni. then ó dẹ̀ yẹ kí bàbá yẹn gan kó fara mọ́ ìyàwó àyè ìbálòpọ̀ sì tún wà ń bẹ̀. nínú oyún. bẹ́ẹ̀ni ayé. lẹ́yìn ìgbà tí aboyún bá lóyún tán ṣé àǹfààní tún wà fún ìbálòpọ̀ láàrin òun àtọwé ayé ọkọ rẹ̀. títí ọjọ́ tí ó bímọ yẹn gan tó bá ṣì lóore ọ̀fẹ́. ìbálòpọ̀ ṣì wà wọ́n kàn lè change style ni. so nínú ìgbà tí bàbá àti ìyá bá jọ ń jókòó tán jọ ń sọ̀rọ̀ tí gbà mí gan ọkọ yẹn kàn máa gbọ́wọ́ sórí ikùn ìyàwó yà gbàdúrà fún ọkàn ìyàwó yẹn gan á balẹ̀ inú ẹ̀ á dùn ṣùgbọ́n nígbà tọkùnrin rí i pé ìyàwó òun ti lóyún tán báyìí òun máa sá tó sá lọ. ẹ jẹ́ ká sọ pé bóyá ọ̀lẹ ọkùnrin ni. ọ̀lẹ afàjọ. àti ọkùnrin tí ò nífẹ̀ẹ́ tí ò ní nǹkan ṣe ju pé kó ṣáà gbóyún sínú wọ́n dẹ̀ pọ̀ ó gbóyún sínú ìyàwó aláìní nǹkan ṣe tí ń dá parí oṣù. kó sì lọ ṣùgbọ́n àwọn kan wà nígbà tí àwọn bá ti fẹ́ rọbí kì í ṣe pé bóyá ẹrù á bà wọ́n lè dúró síbẹ̀ wọ́n rìn jìnnà ṣùgbọ́n gbà tí wọ́n gbọ́ pé ó bímọ wọ́n á fọṣọ wọ́n á ṣe gbogbo nǹkan inú wọn á dùn àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ yẹn àwọn kan sì láyà wọ́n á dúró wọ́n á máa gbàdúrà nọ́ọ̀sì kan á lé wọn tì ní wọ́n á di ìyàwó yẹn mú so onírú ni àwọn ọkùnrin
onírúurú ọkùnrin ló wà. ṣùgbọ́n nǹkan tó yẹ ká máa ṣe ni pé ẹ jẹ́ kí àkókò ìlóyún ìyàwó wa kó jẹ́ kájọ pé àjọ ń gbóyún yẹn ni. ẹ ṣe kájọ ní ìyàwó ìmọ̀lára ojú òní tì kí yín ìfẹ́ ó lè jinlẹ̀ sí. kí ìfẹ́ kó lè jinlẹ̀ sí láàrin lọ́kọ-láyà. ó dáa ìyá wa torí àkókò tí ń bẹ níwájú wa yìí wọ́n ti ń ṣẹ́jú sí mi lókè lọ́hùn pé àkókò wa pé ó ti ń súré tètè. àwọn àtẹ̀jíṣẹ́ tí àwọn aráàlú tí wọ́n fi ṣọwọ́ sí wa lórí ètò yìí ẹ já ka àwọn àtẹ̀jíṣẹ́ ọ̀hún kí a kà jáde. àwọn èèyàn béèrè ẹnìkan ní olóòtú ẹ jọ̀wọ́ tí ènìyàn bá ní ìbálòpọ̀ jù kí ló lè yọrí sí. orúkọ mi ni Ọmọdélé láti Ẹ̀rìjìyàn Èkìtì. ẹ ṣé sà ṣe rí ìbálòpọ̀ ní ọ̀pọ̀ ìgbà ó dàbí ẹni tó lọ ṣiṣẹ́ tó sáré ni. bẹ́ẹ̀ ni kì í ṣe ó máa ń consume energy wa ó yẹ kí ohun gbogbo kó jẹ́ ní ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n bí ọkùnrin bá ní ìbálòpọ̀ regularly pẹ̀lú ìyàwó ilé ẹ̀ tí ò kì í ṣe obìnrin míì níta ẹ rí i pé irú wọn máa prostate gland enlargement wọn máa ń reduce. àwọn ọkùnrin wọn. bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó máa sọ pé ó máa ń dúró sí kíní àwọn ọkùnrin tó ń fi ń lè tọ̀ dáadáa tó bá ti ń péèjì kan so tó bá níyàwó tó jọ agree tíyàwó yẹn dẹ̀ enjoy sex mi ò rò pé ó yẹ kí ó pọ̀ jù tóbìnrin ò bá ti complain tí ò lè pa ìlera bàbá yẹn lára tí ò dẹ̀ lọ ṣe níta tí o bá ti pa ìlera ọkọ lára tí o sì ti pa ìlera ìyàwó lára kì í pọ̀ jù tí ọkọ ohun tí o sì lọ ọ̀tá. ó yẹ kó wà ní ìwọ̀ntúnwọ̀nsì kóhun àtìyàwó jọ agree. ẹ ò ẹ ṣe ìyá wa Ọmọdélé láti ìlú Ẹ̀rìjìyàn Èkìtì ìbéèrè yín ẹ̀ńlẹ̀ ti gbọ́ ìdáhùn rẹ̀ yìí o ẹnìkan tún fi àtẹ̀jíṣẹ́ sọ́wọ́ ìyá wa wọ́n ní níwọ̀n ìgbà tí ẹ̀jẹ̀ ríru tó lè jẹ́ àjogúnbá ǹjẹ́ ènìyàn lè kó àìsàn yìí nípa ìbálòpọ̀. ó ní Venerable Abọ́ládé bàbá àbèjì ọkọ ìbejì láti ìlú Ọ̀yàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ ṣé sà ṣe rí àìsàn ẹ̀jẹ̀ ríru èèyàn ò lè kó nípasẹ̀ ìbálòpọ̀ wọn àti ẹ̀jọ ní àjọṣepọ̀ rárá ṣùgbọ́n téèyàn ò bá ní ìsinmi ó lè predispose èèyàn sí o but èèyàn ò lè kó nípa ìbálòpọ̀ nǹkan téèyàn lè kó nípa ìbálòpọ̀ bíi gonorrhea bíi àwọn àìsàn ojú ara ń yún mi àtọ̀sí bẹ́ẹ̀ ni. ẹ ṣe ìyàwó ojú tó bá òní dẹ̀ ti wá bẹ́ẹ̀ yẹn á gòkè á máa gòkè lọ ní kí n kọjá ilé ọmọ kò lọ sínú ọkàn. ọ̀dà ẹ ṣe ìyá. àìsàn ọkàn sì lè jẹ́ ríru. àìsàn ọkàn ni ọ̀dà ẹnìkan tó ń béèrè ìbéèrè ó ní ǹjẹ́ oúnjẹ kan wà tẹni tó ní ìfúnpá gíga tí kò gbọdọ̀ jẹ tàbí tí ìfúnpá rẹ̀ bá lò. Venerable Abọ́ládé bàbá àbèjì ọkọ ìbejì láti ìlú Ọ̀yàn náà ni wọ́n béèrè ìbéèrè wọn. bẹ́ẹ̀ sàbí èèyàn bá ti ní ìfúnpá bẹ́ẹ̀ yẹn àwọn dókítà ẹ̀gán á ti máa ṣe àlàyé fún àwọn oúnjẹ àwọn ẹran bíi ọlọ́ràá ike ẹran ọmú ẹran then iyọ̀ òróró àti epo tó pọ̀ jù lójú ọbẹ̀ ó gbọ́dọ̀ dín gbogbo àwọn wọ̀nyẹn kù then àwọn oúnjẹ inú agolo tí ò kì í ṣe àwọn oúnjẹ tiwantiwa tí èso oúnjẹ ìbílẹ̀ ó gbọ́dọ̀ dín kù ó gbọ́dọ̀ dín iyọ̀ kù ẹyin tá à ń wò yẹn ó gbọ́dọ̀ dín kù torí yòókì ẹyin kan pupa tinú ẹyin ó lágbára díẹ̀ nígbà tá a bá sọ lórí cholesterol sì rèé òun gan látẹ̀gùn fún hypertension fún ẹ̀jẹ̀ ríru so àwọn oúnjẹ tí a máa ń jẹ àwọn irú búrẹ́dì tó nífà ẹlòmíà á ra búrẹ́dì báyìí á tún ra bọ́tà sí kò dáa fún àwọn oní hypertension. yóò máa fà jẹ poro. bẹ́ẹ̀ni kábíyèsí ẹlòmíà á fi kóòkì á fi jẹ búrẹ́dì kò dáa fún àwọn oní hypertension. Venerable ọkọ ìbejì bàbá àbèjì láti ìlú Ọ̀yàn ìlú Ọ̀yàn ìbéèrè yín ni wọ́n ti dáhùn àjọṣepọ̀ ní bàjẹ́ o ìyá wa kó tó di pé a máa ṣe dédé síbí lábala tá a wà yìí gbogbo ọkàn tí ń wò wá lóde àgbáyé yìí kí lámọ̀ràn yín sókè sí wọn. àmọ̀ràn mi ni pé ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni pé kí wọ́n jọ àwọn ìtọ́jú aláboyún yìí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ kí àwọn ìyá ọkọ àwọn bàbá ọkọ àwọn grandmas àti ọkọ kán tètè máa jẹ́ kí ìyàwó lọ fún ètò ìlera bí oyún bá ti dúró tó bá ti dúró dẹ̀ lọ́nà kejì òun ni pé kí olúkúlùkù wọn kó ti wò ó pé ilé ìwòsàn ni mo fẹ́ bímọ ẹ̀ sí
kó má di pé kò mú mi ṣẹ̀ṣẹ̀ wá ń pèèyàn káàkiri àárín òru kó lọ tó bá ti ń mú wọn báyìí kán gbé báàgì wọn kán máa lọ àwọn àmì tí ìka láboyún rí tán bá dẹ̀ ti rí tí mo ti sọ lẹ́ẹ̀kan yẹn tán bóyá orí ń fọ́ wọn lè paracetamol kò lọ ẹsẹ̀ wọn wú ẹsẹ̀ yẹn ò dẹ̀ lọ́gbà tán kó sórí pílò nígbà tán jókòó tán kó sórí àpótí kò lọ wọ́n rómi ara oṣù pé àbí wọ́n rẹ́jẹ̀ àbí iwájú orí wọ́n gbọ́dọ̀ tètè máa lọ sí hospital wọn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ ṣe ìyàwó ojú ọmọ ní tí yín o ẹ wo níbí láti máa ṣẹnu déédéé síbí lórí ètò yìí àwọn àbẹ̀rẹ̀ yín ti ń wọlé bó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ máa gbọ́ ìdáhùn rẹ̀ ojú òní ti ẹnìkọ̀ọ̀kan wa àjọṣepọ̀ òní bàjẹ́ mo nígbàgbọ́ pé ti gbádùn àlàyé tí ìyá wa tó ṣe nípa bá a ti ń tọ́jú oyún àtàláboyún ọ̀dà tọkọ-tìyàwó ẹ tọ́jú ara yé dáadáa o mò ń bọ̀ ná nígbà tí n bá padà dé látòkè lọ́hùn á kàn lọ abala tó kù lórí ètò yìí. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. ojú tẹ fi wò wá ní fọ. lórí Kaftan TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.